dínà tá a wá lẹni tá ń pè ní Tajul Adab ta ni ṣókọ wọn gangan ní Tajul Adab ni orúkọ wọn kọ́ Tajul Adab kọ́ ni orúkọ bàbá orúkọ wọn gangan tí wọ́n ń jẹ́ Ahmadu ni wọ́n ń jẹ́ wọ́n sì ń jẹ́ Muhammadu wọ́n kọrúkọ wọn náà sínú tírà wọn yìí tírà wọn kan ni mo mú dání yìí wọ́n fi orin gbé orúkọ wọn jáde nínú tírà náà wọ́n ní anel adibu Ahmadu ìsinmi labibu ṣagibi. Anali adibu Ahmadu ìsinmi labibu ṣagibi. Anali adibu Ahmadu ìsinmi labibu ṣagibi. Anali adibu Ahmadu ìsinmi labibu ṣagibi. Ana adibu Ahmadu ìsinmi labibu ṣagibi. Anali adibu Ahmadu ìsinmi labibu ṣagibu. Bàbá kọ lórin nínú tírà wọn bẹ́ẹ̀ tírà tí wọ́n ti kọrin yìí là ń pè ní àdídí orúkọ tí tírà náà gbajúmọ̀ sínú àdídí nítorí pé níjọ́ náà táwọn bàbá jọ́ náà bá kọ tírà àwọn kì í fún tírà wọn ní àkọlé wọn kì í sábà fún lákọlé àwọn tó bá fẹ́ tẹ̀ ni wọ́n wá àkọlé kan tí wọ́n fún bàbá wa ń sọ nínú tírà náà nínú àdídí wípé anel adibu èmi ni ẹlẹ́kọ̀ọ́ akọ́nilẹ́kọ̀ọ́ àfà Ahmadu ló kọ mi ìsìmí ó kọ mi Labibu so Ahmadu Labib ni bàbá wa Tajul Adabi ni wọ́n ń jẹ́ lórúkọ wọn gangan wọ́n jẹ́ ìran wọn iṣẹ́ ìran Yorùbá Zaria ni wọ́n ti wá nílẹ̀ Haúsá lọ́hùn ọmọ Zaria ni Tajul Adabi Zaria ni wọ́n ti wá sí Ìlọrin kódà àwọn ẹbí wọn ní ń jẹ ọba Zaria bẹ́ẹ̀ ni àwọn ẹbí wọn ní ń jọba Zaria ẹbí Tajul Adabi ni wọ́n sì wà ń bẹ̀ wọ́n nílé láàfin dọ́là àwọn ẹbí wọn ní ń jẹ ọba Zaria ni wọ́n ti wá sí Ìlọrin àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá kọ́ ń kéwú wọ́n kọ́ wọn ń kéwú lórí àjò ni lórí ìrìn àjò ni irú tírà àwọn tá à ń kà yìí náà àdídì inú tírèènì ni wọ́n ti kọ́ inú tírèènì ni wọ́n wà tí wọ́n ti ń kọ orin náà àwọn máa ń kọ́ yàn ń kéwú rìn ni tí wọ́n bá fẹ́ rìnrìn àjò wọ́n á mọ̀ kéwú dání orí ìrìn àjò yẹn náà kéwú tí wọ́n bá pàdé orí ìrìn ni wọ́n ti máa kọ́ kéwú tí wọ́n bá tẹ̀dó síbì kan wọ́n máa kọ́ yàn kéwú ń bẹ̀. ṣé Tajul Adab wọ́n mú ìkọ́yàn kéwú lókùnkúndùn Ọlọ́run sì fún wọn lọ́mọ kéwú ó kó ọmọ kéwú fún wọn tó pọ̀ wọ́n kó àwọn èèyàn kéwú gan nínú ọmọ kéwú wọn ní bàbá wa Zakariya ọmọdá tá à ń pè ní Tajul Mumini nínú ọmọ kéwú wọn ni bàbá wa Zakariya ọmọdá yìí àwọn ni wọ́n wá kọ́ bàbá wa Sheikh Yusufu bàbá Lágbàjì àwọn ni wọ́n kọ́ wọn ní kéwú Sheikh Tajul Adab wọ́n gbé l'Abẹ́òkúta fún àwọn àkókò kan ibẹ̀ náà ni wọ́n padà jáde láyé sí tá a fi wá sí wọ́n sí ààfin ọba ní Aké nígbà tí ọba sọ pé wòlíì Ọlọ́run yìí wọ́n rú lọ́bì kankan ibi náà ni wọ́n sin sí nítorí pé bàbá ṣe àwọn oríṣiríṣi kàrámà ní àárín ìgbà tí wọ́n wà ní Abẹ́òkúta tí gbogbo àwọn aráàlú fi mọ̀ yìí pé wòlíì Ọlọ́run ni Sheikh Tajul Adab ìkọ́yànkéwú kákọ́yànkéwú ni wọ́n fi ṣe jihad nígbà ayé tiwọn Ọlọ́run sì bùn wọ́n ní kéwú náà púpọ̀ ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé tírà àwọn àdídí tí wọ́n ṣe yìí ó lójú àáfàá léni tó lè túmọ̀ tírà náà tí ó tún yanjú nítorí pé ẹnà ni wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà ń bẹ aligas ni bàbá fi ń sọ̀rọ̀ nínú tírà wọn náà wọ́n ń kọ níbi kan wọ́n ní kọ́tọ̀ nùábù náà hùn
min dalaje ankabi. Kotonu habunanahu min dalaje anhabi. Abuwaba rijilu lamuyakun dadarija luyukirabi. Abuwaba rijilu lamuyakun dadarija luyukirabi. Yedi wuju enu wasitihi dajahalali ekirabi. Yedi haju enu wasitohu dajahalali ekirabi. Dalaja asa indana awaluleli awibi. Dalaju asa indana awaluleli awibi. Àwọn ọ̀rọ̀ báyìí tó ṣe pé ní òwe ni bàbá ń fi ń sọ̀rọ̀ nínú orin wọn. Orin ìrìn àjò káwọ tréènì ká bọ́ọ̀lẹ̀ ni wọ́n sì ti kọ odidi tírà yìí. Odidi tírà yìí pé ìyẹn wọ tréènì kíyàn lè mọ bí kéwú Tajul Adabi ṣe ṣe kíni o bó ṣe pọ̀ tó. Bó ṣe pọ̀ tó. Wọ́n wá nígbà kí ọmọ kéwú wọn kó fi àbùkù kàn wọ́n. Wọ́n ó tẹ́ wọn lọ́rùn kọ́mọ kéwú wọn jù wọ́n lọ. Wọ́n ní bínú kọ́mọ kéwú wọn kó ní kàrámọ̀ jù wọ́n lọ. Wọ́n ní kèéta ọmọ kéwú tó bá jù wọ́n lọ ní gbogbo ọ̀nà. Àmọ́ tó bá yájú sí wọn àwálù léèlì àwìbí àwálù léèlì yóò jẹ pàṣán o. Wọ́n nígbà kọ́mọ kéwú wọn yájú sí wọn. Àmọ́ wọ́n gbà kó jù wọ́n lọ. Bàbá wa Lágbàjì àwọn ni wọ́n wá kọ́ Bámidélé Abdulsalami Ajíbọ́lá Alákàndé. Àwọn ni wọ́n kọ́ wọn kí ó tí gbogbo ayé mọ̀ tá ń pè lé ní Amúnigun. Bàbá Lágbàjì ló kọ́ àwọn ní kéwú nìbàdàn. Bàbá wa Lágbàjì yìí àwọn náà jẹ́ ọ̀kan nínú àwọn wòlíì Ọlọ́run tọ́lọ́run fi ṣe ẹ̀bùn fún wa nílẹ̀ Yorùbá. Ká kọ́yàn ń kéwú làwọn náà mójútó. Gbogbo àwọn bàbá tá à ń dárúkọ yìí ìkọ́yàn ń kéwú yẹn ó jẹ wọ́n lógún púpọ̀. Débi wípé kí wọ́n má jẹun kán ṣàti rọ́mọ tí wọ́n kọ́ ń kéwú ó ti yó wọn. Kán ti rí èèyàn tí wọ́n kọ́ ní kéwú. Torí pé àsọtẹ́lẹ̀ Tajul Adabi ni pé gbogbo ọmọ kéwú òun pátá ló gbọ́dọ̀ máa kọ́yàn kéwú. Àsọtẹ́lẹ̀ bàbá Tajul Adabi nìyẹn. Ẹ máa wọ ọmọ kéwú lọ, ẹ máa dẹdẹ ọmọ kéwú lọ, gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti bá, gbogbo bíkíbi tẹ́ ẹ bá lè wọ̀, ẹ máa wọ bẹ̀ lọ kẹ́ ẹ máa dẹdẹ ọmọ kéwú. Àsọtẹ́lẹ̀ yẹn náà ni gbogbo wọn ń tẹ̀lé, náà ló gbé Alágbàjì kó ń lọrin táwọn náà fi dèrò Ìbàdàn níbi ojú kòkòrò pé a lọ kọ́yàn kéwú ló sún wọn dé Ìbàdàn. Ibẹ̀ ni wọ́n ti pàdé bàbá wa Lámúnigun tí wọ́n fi kọ́ wọn kéwú. Ìjọ wọn yìí Sumuratul Adabiyya là ń pè ń jọ náà tí ń túmọ̀ sí pé àwọn ọmọ kéwú Tajul Adabi. Inú orin tí bàbá Tajul Adabi tún kọ náà ni pé wà ń gálá mi ní kálínà fàmálànà mi mú ti ìrabí. Wà ń gálá mi ní àlìnà fàmálànà mi mú ti ìrabí. Ó ń jẹ́ kí ó máa yé gbogbo ọmọ kéwú wọn jọ náà wípé wọ́n ò bú yín o. Ní tẹ́ gbé dání iṣẹ́ kéwú tẹ́ gbé dání àwọn kan máa bú yín wọ́n máa fi ń ṣe ẹ̀yẹ. Àmọ́ wá ń gálá mi ní kálínà. Èyíkéyìí bó bá ti wọ́n kan bú yín tó fàmálànà mi mú ti ìrabí. Wà ń gálá mi ní àlìnà fàmálànà mi mú ti ìrabí. Bàbá jẹ́ kó máa yé wọn pé ẹ gbọ́dọ̀ ṣéèkì lórí ń tẹ́ gbé dání. Ẹ jẹ́ kí ń tẹ́ gbé dání kó dá yín lójú, ẹ dúró lé lórí, ẹ má ṣéèkì. Ń ló fi jẹ́ pé níjọ́ náà tí àwọn bàbá wa nínú Sumuratul Mumini tí wọ́n ń wé láwàní, wọ́n máa wá kọ lórin, wọ́n ní wọ́n ń bú wa pa wá ń ṣoṣù ká Muhammadu láfijọ́. Wọ́n ń bú wa pa wá ń ṣoṣù ká Muhammadu láfijọ́. Ṣoṣù ká Muhammadu láfijọ́. Wọ́n ń bú wa pa wá ń ṣoṣù ká Muhammadu láfijọ́.
ṣoṣù ká Muhammadu láfijọ́. ìjọ wọn bú wa pa wá ṣoṣù ká Muhammadu láfijọ́. in tí wọ́n máa ń ṣe náà ni pé gbogbo èébú táwọn aráyé bá fi bú wọn àwọn wá sọ dorin ni wọ́n bá tún máa jó, wọ́n máa jó láì rílù. bẹ́ẹ̀ ni wọ́n máa jó láì rílù. èébú táráyé bá fi ń bú wọn wọ́n sọ doge. èébú táráyé bá fi ń bú wọn àwọn sọ kafuna lawmata la'imin. pé ẹnìkan ń bú àwọn fún ṣe sí kan wọn ní wo bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá dì náà lọ́lọ́run ni wọ́n máa ń wò. kakọ máa ń kéwú nínú tó ṣòro ṣe láyé ni ìyẹn gan làwọn wá mú lókùnkúndùn jù. ká ṣe wáàsí ká má gbowó. wáàsí táwọn àfáà máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa gbowó ni. àwọn àfáà máa ń ṣe wáàsí tí wọ́n gbowó. àwọn mọ́ṣáláṣí kan ń bẹ ní jọ̀hún tó ṣe pé wọ́n máa lọ rẹ́ǹtì àwọn àfáà láti Ìlọrin tó bá ti dinú àwẹ̀ wọ́n lọ kó àwọn àfáà nígbà tí ò sí àfáà ní gbogbo ìlú yẹn wọ́n wá lọ mú àfáà wọ́n lọ wá àfáà wá síbẹ̀ tí ó máa bá wọn kírun àwẹ̀ tí ó kàṣámú fún wọn torí pé wọ́n gbàǹjọ́ náà pé bí yẹn bá kí tàràwí rẹ̀ tó bá dá kí kò ní irun kò láwẹ̀. so ìgbà táwọn fi ń tán kọ́ wọn jọ́ náà ni pé ẹni tí ò bá kí tàràwí kò lè gbàwẹ̀ kò láwẹ̀. ẹni tí ó bá sì fẹ́ kí tàràwí tí ò bá mọ àníyàn rẹ̀ àbí tí ò mọ àníyàn àwẹ̀ kò láwẹ̀. so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ó wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ilẹ̀ Yorùbá wọ́n wá lọ rẹ́ǹtì àwọn àfáà wá láti Ìlọrin sí mọ́ṣáláṣí àdúgbò wọn wọ́n máa fún wọn lówó. àwọn ìjọ Tajul Adabi ìjọ Àbálàgbàjì yìí àwọn ni wọ́n wá bẹ̀rẹ̀ pé ká máa wọnú oko ká máa wọnú igbó ká máa wọ ìgbèríko káàkiri ká máa gbowó ká ṣe wáàsí fún wọn ká sì máa gbà kọ́bọ̀. àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. àwọn àfáà kò sáàfáà tó ṣe tẹ́lẹ̀ àwọn àfáà máa ń gbowó ni. Mòkóńdòrò ló bẹ̀rẹ̀ rẹ̀ ká ṣe wáàsí ńlú kan láì gbà kọ́bọ̀ ká máa pè wọ́n sẹ́sìn nítorí pé wáàsí wọn náà ò lè bí owó. wáàsí tó yẹ pé kò jọ kò bí èbú ni wáàsí wọn rí bí ikú ni wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bí iná ọ̀rọ̀ bí ikú ọ̀rọ̀ àlìkìyámà ni wọ́n máa sọ ọ̀rọ̀ tó yẹ pé ní tó bá gbọ́ ṣé tí ayé ò ní wùn ẹ́ mọ́ wàá máa wò ó pé bí ẹni pé o fẹ́ kú in the next 1 hour ni àwọn wáàsí tí wọ́n máa ń ṣe. wáàsí wọn kì í bí owó. wáàsí tẹ́lómi ó gbọ́ tí ó sì délé tí ó kó gbogbo àwọn ọmọ rẹ̀ tí ó lọ dà wọ́n sílé kéwú níbi tí wáàsí yẹn ó mú ní ọkàn dé. wọ́n ṣe wáàsí irùngbọ̀n pé kí kálukú máa dárùngbọ̀n sí ká má bàa jọ káfìrí ká má bàa jọ àwọn ọ̀ṣẹ́bọ ká má bàa jọ àwọn kèfèrí. ṣe mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ yìí pé man tashabbaha bi qawmin fahuwa minhum. àwọn tó bá jọ náà làwọn màlẹ́kà ó kọ orúkọ rẹ pẹ̀lú pé ara wọn lẹ́jọ jẹ́. bí facial look rẹ bá jọ kèfèrí náà ní ẹ lọ́dọ̀ àwọn màláíkà. tí facial look rẹ bí àwọn ọlọ́pàá tó fẹ́ kórógà ni bí àwọn SARS nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn tán bá rẹ́ nìkan tó ya tattoo sára ó wọ crazy jeans àbó dread irun ó di kínú ó dọmọ yahoo nù. bẹ́ẹ̀ náà ni man tashabbaha bi qawmin àwọn bàbá yìí wá ń pariwo kiri gbogbo eruko pé kíkálukú má farùngbọ̀n mọ́ kẹ́ ẹ má bàa jọ kèfèrí kíkálukú má bàa jọ àwọn kàfìrí pé ànábì nírùngbọ̀n ẹ̀yin náà nítorí bẹ́ẹ̀ ẹ ṣe kí ni ẹ fi rùngbọ̀n lẹ̀. àwọn tí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá jọ wọn sì nírùngbọ̀n kò dàbí ayé ìsìn tó yẹ pé ní ọmọ ọdún 16 16 years yóò ti nírùngbọ̀n 18 years yóò ti kórùngbọ̀n jọ àwọn ọmọ 25 years wọ́n ti kórùngbọ̀n jọ níjọ́ náà àwọn bàbá 45 50 wọ́n nírùngbọ̀n wọ́n sì ti wà nínú Islam. wọ́n gbọ́ wáàsí wọ́n dẹ̀ tún lọ ń fowó àdúrà lẹ̀ ń pé kí àáfàá bá wọn tọrọ irùngbọ̀n níbi tí wáàsí mú wọn lẹ́mìdé àwọn bàbá jọ̀hún wọ́n máa fowó àdúrà irùngbọ̀n lẹ̀ lọ́tọ̀ pé kán bá wọn tọrọ àdúrà ẹ dákun ẹ bá wa bẹ̀ lọ́hùn káwa náà nírùngbọ̀n wọ́n á tún fowó àdúrà lẹ̀ ẹ bá wa bẹ̀ lọ́hùn àwa náà fẹ́ nírùngbọ̀n ẹ má wò wá ràn báyìí ẹ má yẹ káyé wá bàjẹ́ nítorí wọn nírùngbọ̀n kìí ṣe pé wọ́n ní wọ́n fa o wọ́n ní Ọlọ́run ò bùn wọ́n máa wá fowó àdúrà lẹ̀. báyìí ni wọ́n ṣe gbin ìmánì wọn níjọ́ náà tó lágbára púpọ̀.
nínú àwọn nǹkan tí àwọn mọ̀kóńdòrò tó yẹ pé ní àwọn ni wọ́n kó hàn jù yàtọ̀ sí à ń wé láwàní à ń fi rùngbọ́n lẹ̀ òun náà ni ẹ̀há. Kí àwọn ìjọ mọ̀kóńdòrò kan tó dé, gbogbo àáfàá nílẹ̀ Yorùbá títí délẹ̀ Haúsá ní gbogbo Nàìjíríà kò sí ẹnikẹ́ni tó háyàwó, kò sí ẹ̀há. Irú yìí tí wọ́n ń ṣe ilẹ̀ Haúsá tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni pé wọ́n ní jẹ́ kí tìlátù máa wáyé, wọn kì í jẹ́ kí obìnrin àtọkùnrin kí wọ́n dá lù pọ̀ gẹ́gẹ́ bí Sharia Islam, àwọn ti mọ̀ yín. Ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Haúsá ni bàbá wa Uthman ibn Fudi ibẹ̀ làwọn ti jíṣẹ́. Níbẹ̀ yẹn àwọn Sharia tí wọ́n polongo fún wọn, wọ́n ti gbọ́ yé wípé kò dá kọ́kùnrin àtobìnrin kan máa lù pọ̀ lójú agbo, ìyẹn ti yé wọn. Wọn kì í wá jẹ́ kóbìnrin wọn lọ sọ́jà nítorí dàrúdàpọ̀ ọkùnrin wọn ní máa lọ ọjà, ìyẹn ti yé wọn bẹ́ẹ̀. Àwọn obìnrin wọn inú ilé ni wọ́n máa wà, àmọ́ kì í ṣe pé tán bá fẹ́ jáde wọ́n ń bojú. Kò sí ẹ̀há à ń bojú, kò sí jìlìbábà ní gbogbo Nàìjíríà kí mọ̀kóńdòrò tó dé. Gbogbo àwọn àfáà ilẹ̀ Haúsá kò sí. Public láti ń sọ yìí, ẹni bá ló wà kó fún wa ní reference, kò sí. Níjọ́ tí bàbá wa Lámúnígun Àkàndé Sàlámì táwọn wá tán kéwú débi tí Kùránì ti ń sọ ọ̀rọ̀ wípé kí àwọn obìnrin kan máa fi ọ̀ṣọ́ hàn, ọ̀ṣọ́ wọn láyùs ìrìnà, pé kán máa fi ọ̀ṣọ́ sínẹ́tàúnà ìlàmọ́sọ̀ ara fàláyùbì dínà sínẹ́tàúnà ìlàmọ́sọ̀ ara mi ni a pé ọ̀ṣọ́ wọn ẹnikẹ́ni ò gbọ́dọ̀ rí. Wọ́n wá ka àwọn ìran èèyàn 11 tó lè rí ọ̀ṣọ́ obìnrin. Gbà tí bàbá wa Lámúnígun kéwú débẹ̀ níwájú Alágbàjì táwọn délé ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní try láti implement ẹ̀ lórí àwọn ìyàwó wọn. Inú ilé tí wọn náà ti bẹ̀rẹ̀. Ní pé tí Kùránì tiẹ̀ ń ṣàlàyé ń bì, báwo la ṣe fẹ́ ṣe? Wọ́n lọ bẹ̀rẹ̀ nínú ilé wọn ni. Pàtàkì tún débi wípé ní yùdínínà alẹ́ ìnà mi jàlábíbì ìnà tí wọ́n tún kéwú débẹ̀ wájú Alágbàjì, wọ́n tún délé, wọ́n tún lọ implement ẹ̀ nínú ilé wọn. Bàbá Lámúnígun jẹ́yàn kan tí máa kéwú lò. Tán bá ti ké nǹkan kan báyìí, kéwú wọn ò pọ̀. Àmọ́ ìwọ̀n bá tán bá ké, tán bá ti délé báyìí, wọ́n lọ practicalize ẹ̀ ni. So wọ́n wá ń gbìyànjú láti gẹ́ẹ̀tì bí Kùránì ṣe ń ṣàlàyé yẹn. Wọ́n ń gbìyànjú, wọ́n ń tiraka pé ní tí Kùránì ń ṣàlàyé ń bì, báwo la ṣe ṣe? Àmọ́ wọ́n gẹ́ẹ̀tì aṣọ ẹ̀há yẹn, wọ́n gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú bọ́n ṣe gbìyànjú tó. Wọ́n ṣàwọn kó tó wá di wípé arábìnrin kan làwọn èèyàn wá pàdé. Wọ́n rí arábìnrin náà ní, mo fẹ́ wo àkọsílẹ̀ náà fi wá wípé ní àkọsílẹ̀ fi wá wípé ní obìnrin kan ló wá, wọ́n pàdé ẹ̀ lójú ọ̀nà. Àwọn kan tí wọ́n ń lọ lé kéwú, tí wọ́n ń lọ síwájú Alámúnígun láti lọ kéwú láàárọ̀. Ibi tí wọ́n ti ń bọ̀ ni wọ́n ti rí arábìnrin kan tó gbé aṣọ jìlbábà, aṣọ tó dá borí, ó wá jẹ́ funfun, ó funfun délẹ̀. Wọ́n rójú arábìnrin náà. Gbogbo àwọn èèyàn nílùú Ìbàdàn jọ́ náà ni wọ́n ń sọ pé òkúre tí kálukú wá pélé arábìnrin náà lórí wípé àwọn rí òkú jí dìde. Ìgbà tí àwọn àfáà yìí wá ń bọ̀ tó wá di pé àwọn wá rí arábìnrin náà, wọ́n wá súnmọ́, wọ́n wá bi léèrè pé jinnatun anti aminas, èèyàn ni wọ́n ní àbí ẹbọra? Wọ́n ní wọ́n sálámọ̀ sí obìnrin náà, obìnrin yẹn dá wọn lóhùn. Wọ́n wá ń bi léèrè pé èèyàn ni wọ́n ní àbáǹjọ̀nú? Ló wá dá wọn lóhùn wípé èèyàn ni òun. Ó wá ń bi wọ́n léèrè, ó ní àáfàá yín ńkọ́?
lárúbáwá ló ń sọ sí wọn, kò gbọ́ èdè Yorùbá. Ó láàfà àwọn gangan lòun fẹ́ rí, pé àfà àwọn ni wọ́n rán òun sí. Ó sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ kéwú náà. Báyìí ni àwọn bàbá wa méjèèjì yìí ni wọ́n mú arábìnrin yìí lẹ́yìn. Wọ́n wá mú lọ sí ilé kéwú lọ́dọ̀ àfà àwọn tí ń ṣe bàbá Bàbáńdélé nílùú Ìbàdàn. Gbà tí wọ́n débẹ̀, báwọn ti rí báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe alhamdulilayi alhamdulilayi alhamdulilayi. In táwọn ń wá látijọ́ yìí làwọn rí yìí. Jìlìbábà tí Kùránì ń ròyìn gangan òun lélẹ̀. Àṣà àwọn ò gẹ́ẹ̀tì ẹ̀ látijọ́ yìí. Láti bẹ̀ wọ́n bá arábìnrin yìí sọ̀rọ̀ ń pé ǹjẹ́ ó lè bá wọn rán irú ẹ̀, ṣó lè bá wọn rán, ó ní kò sí wàhálà. Láti bẹ̀ wọ́n sáré lọ gbé odidi ìgan aṣọ wá. Àwọn tó jẹ́ télọ̀ nínú àwọn bàbá yẹn, wọ́n lọ gbé máṣíìnì wọn wá, máṣíìnì télọ̀ wọn gbé wá sílé kéwú. Arábìnrin yẹn bọ́ sínú yẹ̀wù ní yàrá àwọn obìnrin, ó bọ́ jìlìbábà yẹn, ó rán ìmíì, ó bá wọn rán, ó fi ọwọ́ ẹ̀ hàn wọ́n. Àwọn bàbá yẹn tí wọ́n jẹ́ télọ̀, wọ́n wo bó ṣe ń ṣe, wọ́n wo bó ṣe ń ṣe kinní yẹn. Nígbà tó rán tán, àwọn náà wá rán ìmíì, kálukú náà wá rán tiẹ̀ ń bẹ̀. Àmọ́ wọ́n rán ni, ó wá kọ ẹni tí ó wọ̀, ó kubi tí wọ́n ti róbìnrin tí ó bá wọn ṣe kinní, tí ó bá wọn wọ̀. Pé Bàbáńdélé náà ni ó wọ nǹkan rẹ̀ fúnra rẹ̀, ó wá kọ ẹni tí ó wọ̀. Ìntẹ́nì kankan ò ti wọ orú ẹ̀rí nílẹ̀ Yorùbá ní Nàìjíríà. Ó wá kọ ẹni tí ó gbé irú nǹkan yẹn tí ó máa dàbí òkú tí yẹn bá rìn lọ, ó wá kọ ẹni tí ó gbèrú. Kò wá sẹ́nikẹ́ni tó gbà á. Gbogbo àwọn àfáà yẹn ni wọ́n rán, wọ́n mú lọlé fún ìyàwó wọn, àwọn ìyàwó wọn ò dá wọn lóhùn, pé àwọn wà rú kinní sórí, àwọn wà dàbí òkú, kò sẹ́ni tó dáhùn. Nígbà alábìnrin gan wá sọ yí pé ẹni obìnrin tí ò bá ti wọ jìlìbábà kó má wá sílé kéwú, kó má wá sójú agbo wáàsí. Wọ́n sì máa ń wá sí wáàsí wá gbọ́ wáàsí. Wọ́n á lẹ́ni tí ò bá ti wọ kó má wá wáàsí, wọ́n wá. Kálukú wọn jókòó lé, ta ni ó rú kinní sórí tí ó dàbí òkú. Ìyá wa kan làwọn wá jà pẹ̀lú ọkọ wọn nílé tiwọn lórí ọ̀rọ̀ kan. Ó wá fẹjọ́ sun bàbá Lámúnígun nílé kéwú, fẹ́ wá rojọ́ fún wọn pé báyìí ni ọkọ òun ṣe. Ẹ̀rù bà pé òun ò ní rí ọ̀dọ̀ wọn dé tóun ò bá gbé jìlìbábà, ló bá gbé sórí pé kó lè rí bí wọlé kéwú láti lọ rojọ́ fún bàbá Lámúnígun. Ló wá wọ̀, ó wá wọ jìlìbábà wáìtì láti ilé wọn, ó ń bọ̀ Lámúnígun. Bó ṣe déwájú ilé kéwú, bàbá Lámúnígun wà ń ta. Wọ́n ní bàbá Lámúnígun ṣe rí ìyá wa yìí ń jọ́ náà, ìṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jó. Náà bá sáré lọ kó owó nínú ilé, wọ́n bẹ̀rẹ̀ sí ní ná owó fún arábìnrin. Wọn tí ẹ wulẹ̀ gbọ́ ẹjọ́ tó fẹ́ rò mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó fún. Gbogbo àwọn tí wọ́n wà nílé kéwú jọ́nà kálukú gbé owó jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní da owó bo arábìnrin. Báyìí nínú tí wọ́n ṣe máa ń dùn sí nǹkan tó bá jẹ́ tọlọ́hun. Nǹkan kan kì í dùn nínú wọn bí kó ṣáà jẹ́ nǹkan tọlọ́hun yẹn, ìdùnnú wọn nìyẹn. Bó gbé mọ́tò wá fún wọn kò ní wù wọ́n, wọn ní gbà. Bó fún wọn ní ájì kò ní wù wọ́n, wọn ní gbà. Àmọ́ kó fi tọlọ́hun, kó ṣe nǹkan kan nínú tí wọ́n ń sọ nínú wáàsí, tán bá ti bá lára rẹ̀, inú wọn ó sì máa dùn bí ẹni pé ó gbé bílíọ̀nù fún wọn. Ibi tí wọ́n ti wá ń ná owó fárábìnrin yìí lọ́wọ́ ni àwọn ìyàwó bàbá Lámúnígun lókè, àwọn nìkan ní ń gbé ń jọ́nà láàrin inú ilé, làwọn wá gbé jìlìbábà wọn náà wá gbé bọ́ta. Wọ́n wá lọ sí ọ̀dọ̀ ìyá wa Kílápá tó jẹ́ ọ̀rẹ́ wọn. Wọ́n wá lọ sọ fún pé tó lágbájá báyìí ti wọ jìlìbábà, ó ti wà nílé kéwú, gbogbo àwọn èèyàn ti ń náwó fún. Làwọn náà bá gbé tiwọn náà, gbogbo ẹni tó wà nítòsí ibẹ̀ náà gbé. Wọ́n ti ní ilé, wọ́n lò ó, kálukú wá lò ó, wọ́n wá ń jó bọ̀ pàṣílẹ̀. Báwọn náà ti jó dé báyìí ní bàbá Lámúnígun ti ń ná owó fún gbogbo wọn. Ìjọ náà ló ṣe di pé gbogbo ìyàwó ẹni tó ti rán náà bẹ̀rẹ̀ sí ní àmọ́ funfun ní níjọ náà. Bàbá Lámúnígun máa ń fi ìwà ra àwọn èèyàn sínú ẹ̀sìn ni, kì í ṣe pé wọ́n máa ń fagídí múyàn. Lẹ́lòmíì ò máa wòye pé àwọn ìjọ mòkóńdòrò wọ́n máa ń fi túláàsì múyàn ṣe nǹkan ni. Wọ́n á fi túláàsì háyàwó wọn, wọ́n á fi túláàsì há ọmọ wọn, wọ́n á fi túláàsì háyàwó ẹbí. Rárá, àfáà tó bá ṣe bẹ́ẹ̀ ní kẹ́ ẹ bú, kò bá nípìnlẹ̀ ìjọ yìí. Ọ̀dọ̀ àwọn tó dá ìjọ yìí lẹ̀, ibẹ̀ kọ́ ló ti rí. Wọ́n yẹn fi túláàsì ṣe nǹkan kan,
wọ́n yìí fi túláàsì mú yẹn ṣe kankan. Bàbá Lámínígun so náìsì débi wípé gbogbo àwọn ìyá ọlọ́jà lójú agbeni yẹn tí wọ́n bá fẹ́ lọ sí klọ́ọ̀bù wọn, torí àwọn ìyá ọlọ́jà máa ń ṣe klọ́ọ̀bù, tí wọ́n bá fẹ́ lọ sí klọ́ọ̀bù wọn, wọ́n ní Bàbá Lámínígun á tún gbé mọ́tò wọn kalẹ̀, wọ́n á wá fún dírẹ́fà ní kọ́kọ́rọ́ pé kó gbé wọn lọ kó gbé wọn bọ̀. Bàbá Lámínígun Ọlọ́run kẹ́ wọn pẹ̀lú àsìkí, wọn kì í sì ṣe àáfàá oníjàlábí jẹgúdíjẹrá. Ntọ́lọ́run fún àwọn ni pé ó fún wọn lásọṣẹ, tí Bàbá Lámínígun bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn máa ń ṣẹ. So láti bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wá bẹ̀ wọ́n ládùúrà, tí wọ́n bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ wọn máa ń ṣẹ ni. Ọlọ́run kẹ́ wọn pẹ̀lú kàrámọ̀ yẹn. So ó wá ṣe wọ́n lálásìkí, mọ́tò gidi ni wọ́n ń lò, irú mọ́tò tó bá ń lò làwọn náà máa ń lò. Gbogbo àwọn tó wá gbé ẹ̀há níjọ́ náà ni Bàbá Lámínígun ń fún lówó oṣù. Bẹ́ẹ̀ ni wọ́n ń fún lówó oṣù. Nílé kéwú wọn lọ́dọ̀ nílé wọn, wọ́n á sè láàárọ̀, wọ́n á sè lọ́sàn-án, wọ́n á sè lálẹ́, oríṣiríṣi àwọn èèyàn máa wá bẹ̀, wọ́n máa wá jẹun. Kódà a gbọ́ nínú tàn pé lẹ́yìn tí Bàbá Lámínígun àgbà kú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sunkún náà àwọn obìnrin yẹn pé ẹni táwọn há fún ló ṣe kíni ló ti kú yìí, kí làwọn fẹ́ máa jẹ nísìn, Bándélé táwọn gbà fún náà ló ti kú yìí, kí ló kù táwọn fẹ́ máa jẹ. Torí pé Bàbá Lámínígun wọ́n gbé àsìkí wọn kalẹ̀, wọ́n gbogbo tọ́lọ́hun bù wọ́n, tọ́lọ́hun ni wọ́n fi ṣe, tọ́lọ́hun ni wọ́n fi ṣe. Wọ́n máa ń fi ìwà kó àwọn èèyàn wọnú ẹ̀sìn. Irú bàbá tó bí èmi, Bàbá Lámínígun àgbà ló sọ wọ́n lórúkọ, Bándélé ló sọ bàbá mi lórúkọ. Abúlé wa ẹlẹ́bọ ni wọ́n. Wọ́n á ní èṣù tó bí 5 lábúlé wa, èṣù lú wà lọ́tọ̀, èṣù agbolé kọ̀ọ̀kan, ẹbí kọ̀ọ̀kan wà ní ẹ̀ǹkùlé wọn lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n ń bọ gbogbo òòṣà ni wọ́n ń bọ, Ọbàtálá wà ńbẹ̀, Ṣàngó wà, Ògún wà, tí wọ́n ń bọ tí gbogbo ẹ̀ sì confam. Bàbá wa Abdulsalam Bándélé yìí àtàwọn ìjọ wọn, àwọn ni wọ́n ṣe dáwà wọ abúlé yẹn tí wọ́n sì wẹ gbogbo wọn sínú Islam lọ́jọ́ kan ṣoṣo. Wọ́n kó wáàsí wọbẹ̀, kì í ṣe pé wọ́n á ń jà, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pa àwọn wọ́n máa ṣe wáàsí wọnú ìlú yẹn ni. Ibi tán bá ti ń ṣe wáàsí, àwọn èèyàn aráàlú yẹn á wá pé tì wọ́n, wọ́n á máa gbọ́rọ̀ wọn. Ibi tán bá ti gbọ́rọ̀ wọn tán làwọn èèyàn ó ti máa sọ pé àwọn fẹ́ darapọ̀ mọ́ wọn. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n máa wẹ kálukú sí Islam, wọ́n dẹ̀ máa fá irun ẹ̀, wọ́n á dẹ̀ máa change orúkọ ẹ̀. Níjọ́ náà ni wọ́n yí orúkọ ìyá bàbá mi padà látorí Abíára sí Àwáwù. Ìgbà tó wá di pé ìyá Àwáwù wá bí bàbá tèmi, àwọn náà ni wọ́n wá sí ìlú yẹn tí wọ́n wá fún wọn lórúkọ. Wọ́n wé àwọn èèyàn sí Islam, gbogbo àwọn òòṣà nǹkankan èyí tó yẹ kí wọ́n bá ní gbogbo ẹ̀. Àwọn èèyàn di mùsùlùmí nínú ìlú náà. Ìlú tá à ń wí yìí ṣì wà lénìí, ó ṣì wà ń bẹ̀, under Ọ̀yọ́ state ló wà. À ń pè bẹ̀ ní abúlé ẹ̀kẹrin, ó ṣì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n wo oríṣiríṣi àwọn abúlé míì, Alábàtà ní oríṣiríṣi. Ibi tó bá jẹ́ ọmọ wípé àwọn elégúnnukó àbí àwọn oníṣàngó fẹ́ gbéjà kó wọ́n lójú, wọ́n á dúró, wọn ní sá, wọn kì í ságun. Àwọn máa dúró ni pé gbogbo ogun tẹ́ bá ní ẹ máa sá, Ọlọ́run sì máa fi wọ́n jẹrí. Wọ́n lo bọ́ǹbù, wọ́n ń ṣe àfọ́ onídà, wọ́n ń kó dàárín. Gbogbo jihadi táwọn Bàbá Lámínígun ṣe, kò síbi tí wọ́n ti lo idà rí, kò síbi tí wọ́n ti kó bọ́ǹbù rí, kò síbi tí wọ́n kó bọ́ǹwọ̀ rí. Wọ́n yìí ń kó àkàràbá, wọ́n yìí ń kó àdó. Lẹ́yìn kan gbé Kùránì àtọ̀pá wáàsí, ọ̀pá yẹn máa wà lọ́wọ́ wọn báyìí, ọ̀pá wáàsí. Kán dẹ̀ wé láwàní wọn, láwàní wọn yẹn ni ó jọ wọ́n lójú pọ̀ jù, torí wọ́n gbà yí pé ibi táwọn bá wé láwàní yẹn wọ̀, àwọn ò borí kò ń bẹ̀ ni. Ìyẹn kọ́kọ́ ṣúọ̀ fún wọn ná. Tán bá ti wé láwàní wọn tí wọ́n mú ọ̀pá wọn, kò sọmọ náà, kò sẹ́ni tó lè kojú wọn. Gbogbo ọba ìlú nílẹ̀ Yorùbá ní máa bẹ̀rù, tán bá ti gbọ́ pé Bándélé ń bọ̀ nílùú kan, ẹ̀rù ó máa bà wọ́n, jìnnìjìnnì máa bò wọ́n. Ọlọ́run fún Bàbá Lámínígun ní rúbà, kí aráyé máa bẹ̀rù wọn tán bá gbókọ wọn. Àwọn lọ́balọ́ba tó ṣe pé wọ́n ní òòṣà tí ọba míì ní ó ga tó èèyàn lọ́nà méjì, láwọn òòṣà tí máa jáde
lóru tí máa dé padà nífẹ̀ẹ́ rẹ̀ kì í ṣe àwọn igi lásán tẹ́yìn kó káàkiri àwọn òòṣà tí ó mọ̀ wípé àsìkò tó bá fẹ́ jáde àmì èmi ti rí mo ti rí kọ̀ǹfàmù ẹ̀ rí àwọn òòṣà tó yẹ pé tán bá fẹ́ jáde lóru wọ́n á gbin gbogbo inú ilé máa mọ̀ wípé nǹkan dún àsìkò yẹn ló ń lọ ó rìn dé òru lọ nìyẹn tó bá tún dé padà nífẹ̀ẹ́ rẹ̀ á tún dún àwọn òòṣà nìyẹn báyìí ni wọ́n ti ní káàkiri pẹ̀lú gbogbo tí wọ́n ní yìí tí wọ́n bá gbọ́ pé Bándélé ń bọ̀ ìmí máa tọ̀ sára ni pé Bándélé fẹ́ wọ̀lú yìí jìnnìjìnnì á bò wọ́n Ọlọ́run fún wọn ní kàrámọ̀ náà ká ṣe dáwà ká gba ìlú ká pe àwọn èèyàn sẹ́sì ká máa wá kọ́ wọn kíw. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tó tún jẹ́ gbòógì nínú tá a fi rán àwọn ìjọ Mòkóndòrò wọn náà ni pé wọ́n máa implement sharia to the core wọ́n máa ń follow sharia ní gbogbo ilẹ̀ Yorùbá ṣáájú kí ìjọ Mòkóndòrò tó dé kò síbi náà tí wọ́n ti lo sharia irú sharia wo là ń sọ ẹlòmíràn máa wò pé sharia ni wọ́n ń lo sharia wọ́n ń lẹ́yàn lóko pa àbí wọ́n ń júyàn àbí wọ́n ń nàyàn ní ọ̀rọ̀ sharia kọjá gbogbo tó ń rò ká ṣe ìdá tó tọ́lák tí ọkùnrin bá kọ obìnrin lẹ̀ ìyàwó tó kọ lẹ́yìn kíkálukú náà ní ń kọ obìnrin lẹ̀ lẹ́ni tí obìnrin ò ní ṣe ìdá sharia ìdá ó ti kú nílẹ̀ débi wípé ẹlòmíì kan ò gbọ́ rí àwọn ìjọba Bándélé máa ń ṣe tán bá kọ obìnrin lẹ̀ tẹ́nìkan bá kọ obìnrin lẹ̀ láàrin wọn obìnrin tó kọ̀ ọ́ lẹ̀ yẹn wọn ní sọ pé kó máa lọlé wọn ṣé mọ̀ pé tí Kùránì wí náà ni pé kó ṣe ìdá lọ́dọ̀ ọkọ rẹ̀ àmọ́ ìjà míì lágbára débi pé kò ní lè ṣe ìdá yẹn ní ọ̀dọ̀ bàbá wa Lámínígun nílé wọn ni ó ti wá ṣe ìdá yóò ṣe ìdá tó tọ̀láàkì rẹ̀ ń bẹ̀ ìdá tó tọ̀láàkì ọjọ́ mélòó ni wọ́n fi ó yàtọ̀ sí ìdá tó lè wàfáàt ìdá tó tọ̀láàkì ń tẹ̀sàlá sátà kúrú ìní obìnrin yẹn kó ṣe nǹkan oṣù 3 so tó bá ti wá ṣe ìdá yẹn ibẹ̀ náà ni ó tuntun rí ọkọ míì tí ó fẹ́ nínú ìjọ yìí ẹni tó fẹ́ yàwó tó kọ́lẹ̀ àtẹni tó ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ wọ́n ó tún jọ máa jẹun nínú àwo kan náà ṣó gbọ́rú ẹ̀ rí inú ìjọ Mòkóndòrò nìkan ló ti lè bá rú ẹ̀ ní gbogbo Áfíríkà yìí gbogbo ẹnu mo fi sọ pé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé bàbá tó bí èmi Bándélé ló sọ wọ́n ló kọ so ìjọ yìí a ti wà nínú ẹ̀ látòrí generation bíi 3 sẹ́yìn àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe pé ní àwọn bàbá wa sọ létí wa pẹ̀lẹ́ ẹ̀rí pẹ̀lẹ́ evidence pé bó ṣe rí rèé ẹni tí ó kọ ìyàwó lẹ̀ àtẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó rẹ̀ tó kọlẹ̀ wọ́n á tún jọ máa jẹun pọ̀ lóde wọ́n á jọ máa jẹ àmàlà wọn ní bínú ara wọn wọ́n á tún jọ máa ṣẹ̀fẹ̀ á tún padà tún bímọ fẹ́ni tó ṣẹ̀fẹ̀ tí á tún wá bẹ̀ wọ́n á tún máa kọrin súná á tún máa jó ọmọ tí a bí kò ní rèlú òyìnbó láyé láyé ọmọ tí a bí kò ní rèlú òyìnbó láyé láyé. àwọn orin táwọn máa ń kọ́ ń bi súnájọ́ náà nu pé ọmọ táwọn bí kọ́lọ́ má jò lọ lóyìnbó torí pé wọ́n gbà wípé ìlú òyìnbó ń jọ náà ìyí máa ń gba ọmọ kóònù ẹ̀sìn ni kìnìún ó jẹ́ ni wọ́n máa ń pe àwọn ọmọ kan ní àjẹkù kìnìún nínú ìjọ wọn pé ọmọ tí kìnìún jẹ òun náà lọmọ tó ṣe wípé ní wọ́n gbà kóònù ẹ̀sìn yìí wọ́n gbé àṣà míì lé lọ́wọ́ gbogbo ń tẹ́ wá ń ṣe nú ẹ̀sìn yẹn yóò máa wá wò yín bí wèrè. Imagine ẹ wo bọ́n ṣe rí àwọn riff raps imagine àwọn nuisance wọ́n kò rí ráúráú what a bush what a fuck àwọn àjẹkù kìnìún nù gbogbo àṣà tí yóò gba tí wọ́n dálẹ̀ yìí kúrò lára ọmọ wọn ní jẹ́ kó rìn bèbè rẹ̀ náà ni wọ́n fi ní kọ́ ọmọ wọn má kàwé torí pé gbogbo orú àwọn nǹkan báyìí a máa irritate ẹ̀ what a rubbish I cannot tie a cloth on my head fuck what a bitch gbogbo nǹkan yẹn ni ó máa rùn sí èwo lélẹ̀ tí wọ́n tún dì mọ́rí must you tie
a big cloth on your head. What a fuck, what a bitch, what a nonsense. Gbogbo nǹkan yẹn ni ó máa rùn sí, wọ́n wá ní kọ́mọ wọn má kàwé. Kí àṣà ẹ̀sìn wọn kó má bàa di tí ó máa rùn sí. Kí irùngbọ̀n má bàa di tí ó máa irùngbọ̀n tó di fàájì léni tó yẹ pé gbogbo àwọn bọ́ìsì ọmọ Yíbò gbogbo náà ti do ní irùngbọ̀n rẹpẹtẹ léni. Níjọ́ náà ni tó ń irritate àwọn èèyàn ní irùngbọ̀n o. Tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àfáà ńjọ́ náà kẹ́ ẹ tó rí àfáà tẹ́ bá irun ní àgbọ̀n rẹ̀ ẹ̀rìn irùngbọ̀n òun lè ní ló wá di tí gbogbo àwọn bọ́ìsì gbogbo àwọn ní kọ̀ǹpútà ní tí gbogbo kálukú wá filẹ̀ ó wá di lógo wọn yúnífọ̀mù wọn ẹ wá bá yóò tún pa wọ́n ní ìjàfà lọ ibi yóò kún ibi yóò kún ibi náà ó kún wọ́n tún lo nǹkan sí wọ́n wá fi design sí tí wọ́n tún máa treat ẹ̀ pẹ̀lú owó gidi èní ló dà bẹ́ẹ̀ o níjọ́ náà kò rí bẹ́ẹ̀ o wọ́n máa wá kọrin náà ọmọ tí a bí kó má rè ìlú òyìnbó láyé láyé ọmọ tí a bí kó má rè ìlú òyìnbó níbi súná ṣéyàn lè kọrú ẹ̀ níbi ìkómọmọ lẹ́ni káàfà kan lọ kọrú ẹ̀ níbi súná onísúná lẹ́ni kó máa kọ́kọ́ ọmọ tí a bí kó má rè ìlú òyìnbó láwà ní òní bá délé kó lọ kọ́ níbi súná àfẹ́ ẹgbẹ́ ẹ̀ gan wọ́n là ń gi lórí ń bẹ̀ ni àfẹ́ ẹ̀mú máìkì yẹn wá máìkì wá jáde wá gba máìkì lọ́wọ́ ẹ̀ ni irú bí mọ́nì tí wọ́n ṣe rí jọ́ náà nìyẹn bí mọ́nì wọ́n ṣe rí jọ́ náà òun nìyẹn gbogbo tí ò ní jẹ́ kí àṣà ẹ̀sìn wọn kó hun àwọn ọmọ wọn ni wọ́n jẹ́ káwọn ọmọ wọn rìn ní bèbè ẹ̀ kó ṣàlè jẹ́ pé kíkiní yẹn ṣàlè kọ̀ntínù nínú ilé wọn wọ́n á tún máa sọ pé kíkẹ́ o má parẹ́ bá wa bẹ́lúwà ẹ̀yin bàbá kíkẹ́ o má parẹ́ ẹ̀ ní ilé wa kí láwa ní mọ̀ parẹ́ pẹ̀lú rùngbọ̀n kẹ́lẹ́ a má parẹ́ nínú ìjọ. ẹ bá wa bẹ́lúwà ẹ̀yin bàbá kíkẹ́ o má parẹ́ nílé wa kí láwa ní má parẹ́ pẹ̀lú rùngbọ̀n kẹ́lẹ́ a má parẹ́ nínú ìjọ wa. bọ́n ti máa kọ́nù wọ́n fẹ́ kíkiní yẹn tán nínú ilé wọn nǹkan yẹn ó di tó hùn wọ́n tán pátápátá yányán ó padà wá di ẹ̀ṣọ́ ó kó ẹ̀ṣọ́ bá lé wọn àmọ́ lọ́hún kẹ́ àbálámúnigun àgbà Bándélé Sàlámì àsọṣẹ yẹn wòlíì Ọlọ́run ni wọ́n tó kọjá pátápátá ọ̀rọ̀ tí wọn kì í sọ̀rọ̀ ògùn Ọlọ́run bù wọ́n ní àsọṣẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n há ń jọ náà ló ṣe pé ìmí inú wọn kò rọ́mọ bí òun àtọkọ oníṣẹ́ ayé ni wọ́n ọkọ mi oníṣẹ́ ìjọba ó ti marry for like 15 years ìyàwó ò gbọ́pá wọn ò gbọ́po wọn ò bímọ wọ́n á kọ̀ déédéé bóyá ibi tí bàbá Lámínígun ti wá ṣòde nílùú wọn ni wọ́n bá lọ síwájú wọn pé bàbá ẹ bá wa ṣàdúrà à ń bẹ lọ́wọ́ mọ̀ kàkà kí bàbá Lámínígun ṣàdúrà fún wípé tó sọlúwà lánàbí kẹrí Ọlọ́run bá wa bùn lọ́mọ Ọlọ́run bá wa bùn lọ́mọ rárá o Bándélé kọ́ wọ́n á gbé sí condition ni wípé tí o bá ti lè háyàwó rẹ̀ ò ní mọ́dún kan jẹ tí ó fi bímọ ò ní mọ́dún kan jẹ ìgbà tí ó bá fi di ìwòye ọdún kan sígbà tó háyàwó rẹ̀ á wà bẹ́ẹ̀ kó mọ bí wọ́n ṣe máa sọ fún nìyẹn lójú agbo yẹn lójú gbogbo ayé pé ìyàwó ẹni kò lọ háyàwó ẹ wá ti háyàwó àdúrà ẹ gbà ẹlòmíín náà tíṣẹ́ rẹ̀ dojúrú tí ò rójú tu ẹ̀ Lámínígun á sọ tó wá fún wọn pé kán ṣóhun ládùúà Lámínígun á máa sọ fún wípé ìyàwó ẹni kò lọ há kó dẹ̀ fi rùngbọ́n lẹ̀ kó máa wé láwà ní wàá rí pọ́nà yẹn á ṣí ọ̀nà á là fún ẹ tẹ́ni yẹn bá dẹ̀ ti ṣe lóòótọ́ tí gbogbo tán wíyàn á dẹ̀ rí bẹ́ẹ̀ àsọṣẹ tọ́lọ́hun fún wọn nu alice mi ò mọ̀ rárá mo sì mọ̀ bí àwọn mẹ́ta tán sì wà lẹ́ni nínú ìjọ ìtajọ jẹ́ bí ọmọ kéwú sí ọ̀gá tá à ń wò wọ́n pé àwọn ọ̀gá wa rè nínú ìjọ yìí mo mọ̀ bí mẹ́ta tó ṣe pé kíyà wọn tó lóyún bàbá wa Bándélé sọ wípé lọ há ìyàwó rẹ̀ wọ́n há ìyá wọn nìyá wọn ṣẹ̀ lóyún títàn yẹn wà dé ní pé wọ́n ìgbà tí wọ́n tó há ìyá wọn nìyá wọn lóyún oṣù tí wọ́n há ìyá wọn nìyá wọn lóyún báyìí ni bàbá Lámínígun ṣe rí nípa ìjẹ́wòlíì wọ́n wá ń lo ìjẹ́wòlíì yẹn
láti fi máa kó àwọn èèyàn wọnú Islam, kì í ṣe pé wọ́n fi ń kó ọrọ̀ ayé jọ tí wọ́n sọ pé lọ san 2.5 million wá ti rí 2.5 million mú wá wàá rí pé ìyàwó ẹ̀ á bímọ. Bàlámíníkù kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n á lọ gbé sí condition ni wọ́n á gbé sí. So n ló fi jẹ́ pé ẹ rí nínú ìjọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó kan wà nínú ìjọ wa yìí tó jẹ́ wípé wọn kì í ṣàfà, wọn kéwú rárá, wọn àbọ̀n tábà tiẹ̀ kéwú gan kéwú wọn ò pọ̀, àmọ́ wọ́n ní bastard money. Ẹ máa wá wọ́ndà pé kí ni irú àwọn olówó yìí ń ṣe nínú ìjọ yìí. Irú wọn pọ̀ bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n gbà fún bàbá wa Bándélé àgbà nípasẹ̀ ìjẹ́wòlí wọn. Àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàlámínígun àgbà wọ́n á pàdé ẹlòmíì, wọ́n máa sọ fún un pé kí ló fẹ́ èrè, kí ni ó fẹ́ jẹ níbi mẹkáníìkì tó ń ṣe yìí, kí ni mẹkáníìkì tó ń ṣe yìí, kí ló fẹ́ bí fún ẹ. Lọ dá gbogbo páàtì ẹ sógun pa kó wá bẹ̀rẹ̀ kéwú kókókókó kéwú, wá rí pé wàá ju gbogbo tó ti níyẹn lọ. Kàn máa sọ fún àgbà mẹkáníìkì tó ti ní ọmọ kéwú, tó ti ní àwọn ọmọọṣẹ́ tọmọṣẹ́ ẹ̀ ti ń lọ bí 60, tó ní wọ́ọ̀ṣọ́ọ̀pù, tó tún jẹ́ ọ̀gá láàrin àwọn mẹkáníìkì ẹgbẹ́, kí Bàlámínígun máa sọ fún pé kó lọ dá gbogbo irinṣẹ́ ẹ̀ sógun pa. Tó bá ti lè ṣe bẹ́ẹ̀ kó wá wo tọ́lọ́run ṣe nú ayé ẹ̀. Ọlọ́run sì kẹ́ wọn, tán bá báyàn sọ̀rọ̀ èèyàn yẹn yóò gbà sí wọn lẹ́nu. Irú wọn ni Babaláyé Gbàmí Ọ̀fà tán lọ dání gbogbo irinṣẹ́ wọn, tán lọ dànù, wọn wá kó sílé kéwú, wọn ń kéwú. Ẹ wá wo Àyè Gbàmí Ọ̀fà náà lénìí, bọ́rọ̀ tí wọ́n ṣe rí nìyẹn. Wìláyà àwọn yẹn ibi tí wọ́n ń lò sí nìyẹn. Wọ́n á máa pàṣẹ ọ̀rọ̀ sínú ayé èèyàn pé kò lè tó bá yẹn, tó bá ti bẹ̀rẹ̀ kéwú ìsìn náà lọ́nà àlà yìí, ẹnìyàn á dẹ̀ bẹ̀rẹ̀ kí ọ̀nà àdẹ́là, láì ṣe pé oògùn wọn ní fún lóògùn, wọn ní fún lọ́ṣẹ. O lè délé kí wàá múnígun kó rí pé wọ́n ń gún ọṣẹ. Dèní náà nìyẹn o, wọ́n ń gún ọṣẹ, wọ́n ń jó ẹbu, ò ní báyẹn lè kí wàá múnígun. Àmọ́ kán kéwú látòwúrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa, kéwú látàwọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa, títí dalẹ́ ní iṣẹ́ tiwa, kákéwú láwùrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa, títí dalẹ́ ní iṣẹ́ tiwa, kákéwú láwùrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa, títí dalẹ́ ní iṣẹ́ tiwa, kákéwú láwùrọ̀ títí dalẹ́ ní iṣẹ́ tiwa. Kéwú yẹn ni wọ́n mú ní iṣẹ́. Ọlọ́run wá sọ pé ẹ̀yin pa ayé tì nítorí tèmi, màmá kẹyìn o, nìkẹyìn wá dé, àwọn èèyàn kan wá ń ranjú. Èèyàn kan fi ayé lẹ̀ nítorí tọlọ́hun, ẹ wá rò pọ́ lọ́hun ó fi pa ń bẹ̀. Ṣéjọ́ tí Àlárù ń sọ fún Músá, Kídírù tó ń sọ fún Músá wípé ọkọ̀ omi òun ó dàlú, tó dẹ̀ ń dàlú, wọ́n wà nínú ọkọ̀ lórí omi. Ànábì wa Kídírù, ànábì wa Músá àtàwọn ẹlòmíì ni wọ́n wà nínú ọkọ̀ náà. Kídírù dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá ọkọ̀ yẹn lu, ọkọ̀ tó wà lórí omi tí wọ́n ń rìn lọ́nú ẹ̀. Ó ń dá ọkọ̀ yẹn lu. Ẹ wá béèrè lọ gbogbo àfáà pé níjọ́ náà tí Kídírù dá ọkọ̀ yẹn lu, sómi wọnú ẹ̀? Omi ò ní wọnú ẹ̀. Ẹ béèrè pé sọ́kọ̀ yẹn tẹ̀rì? Kò ní tẹ̀rì. Ọkọ̀ àwọn ẹni Ọlọ́run kì í tẹ̀rì. Iṣẹ́ táwọn ẹni Ọlọ́run bá ń ṣe kì í ṣe iṣẹ́ tí làákàyè sábà máa gbà wọlé, ó máa lòdì sí làákàyè. Kàwárìkùl àdáàt ni. Ìṣe wọn a máa sábà máa tako làákàyè, kò ní fẹ́ make sense, but ọ̀nà ni. Wọ́n á kọjú sí igbó báyìí, wọ́n á máa sọ wípé ibi ìlọ́nà, gbogbo ayé á dẹ̀ máa wò wípé igbó lélẹ̀ ọ̀nà rẹ̀, àwọn á sọ pé ibi ìgangan lọ́nà. Tẹ́ ẹ bá dẹ̀ tẹ̀lé wọn, ẹ bá lọ́nà. Níjọ́ tí wọ́n ń sọ fún Músá, ànábì Músá alayhi salatu wa salam pé Mósè o, má tílíkà bí yẹ̀mí níkà, ó lọ pa ni wọ́n ní jùúlẹ̀. Ó ju ọ̀pá yẹn lẹ̀ tán, ọ̀pá yẹn dejò. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ní kó lọ mú? Ó ní kú sí aláta, Ọlọ́run ní kó lọ mú. Ọ̀pá yẹn ti dejò, Ọlọ́run dẹ̀ ní kó lọ mú. Ìgbà tó wá mú, ṣó ṣàn jẹ́? Ṣéjò yẹn ṣàn nígbà tó mú? Kò ní ṣàn.
kò ní san. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn mòkóńdòrò ṣe rí, wọ́n fi ṣe ayé lẹ̀, wọ́n lọ mójútó à ń kọ́yàn kéwú, à ń kọ́yàn lẹ́sìn, à ń ṣe wáàsí. Àwọn èèyàn kan jọ́nà rò pé bí ó pa wọ́n ni pé àwọn pípọ̀ yìí máa fẹ́ tara wọn lóṣì o, òṣì á máa ta wọn gan o. Ọlọ́run wá sọ pé ejò yẹn ò ní ṣan wọn. Ṣé báwa la sọ pé kán dì í mú kù sí aláta afu iná ká à ń talẹ̀ alá lébi ò bá pa wọ́n látẹ̀símọ́wù fi wà látàrí iná láka alátajúhà fi wà látẹ̀sí. Wọ́n wá ń sọ bẹ́ẹ̀ fún wọn pé bí ò ní pa yín bẹ́ẹ̀ ni wọ́n fi ń kọrin nǹkan jọ́nà pé wà máa ń tà bí a ṣe àná àgbájí fàlà sọ̀dà mọ́ta láradà fàlàlé àná. wà máa ń tà bá a ṣe àná àgbájí fàlà sọ̀dà mọ́ta láradà fàlàlé àná wàhálà sọ́dà mọ́ta láradà fàlàlé àná. Pé ẹnikẹ́ni tó bá tẹ̀lé Bàbá Lágbájì bí wọ́n ti ń kọrin náà níjọ́ náà nìyẹn, pé ẹnikẹ́ni tó bá tẹ̀lé Bàbá Lágbájì lásọ̀dàmọ́ta kò ní rí ìpayín kéke nínú ayé rẹ̀ mọ́. Lásọ̀dàmọ́ta àjálù burúkú ò ní yanú ilé ẹ̀ mọ́. Lásọ̀dàmọ́ta ẹrù ẹgbà mí o báwo láti ṣe báyìí kò ní wọnú ilé ẹ̀ mọ́. Láradá ikú òjijì ò ní yálé ẹ̀ wàhálà àná wàhálà sọ̀dàmọ́ta. Láradá wàhálà àná wàhálà sọ̀dàmọ́ta láradá. Láradá fàlàlì àná wàhálà sọ̀dàmọ́ta láradá. Ìgbàgbọ́ tó yè koro yìí ni wọ́n fi pinlẹ̀ ìjọ yìí. Láyà kàfúnà lọ́wọ́mọ́ta láyé ebi ò bá máa pa wọ́n níjọ́ tẹ́bí bá dé náà wọ́n mú wọn ra ni wọ́n ní sọ fẹ́ni kankan wọ́n ní kíbò sí o. Ebi ń pa wọ́n ń bẹ̀ o. Wọ́n máa mú gàrí, báwọn rí gàrí mu gan wọ́n máa kọ́yàn kí ó lọ. Wọ́n àti ní mọ tí wọ́n jẹ láàárọ̀, ọmọ kí ó sì ti jòkó síwájú wọn ti ń kọ́ wọn kí ó. Wọ́n sì tí mọ tí wọ́n bá jẹ, wọ́n jẹun sùn, wọ́n mọ tí wọ́n bá jẹ láàárọ̀, wọ́n ti ń gbétira yín. Àyàtọ̀ líbalì rábìdù náà kàjùmù látà. Minaru ufiya àlàfótó àlàkàfi. Afáàní àyà ìrẹ tọ́líbà tó ń wá ìrábì ìmọ̀ ìrábì dúnákà kó mú fún ẹ kó gbámú. Wọ́n ti ń kọyàn kí ó lọ ní wọ́n ti jẹun o. Wọ́n sì mọ́ tán fẹ́ jẹun lówó ń pamọ́ o. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn. Lọ́lọ́run bá ń lọ yan ẹnìkan wá lọ́wọ́ ọ̀sán ní wọ́n bá dé salamu alaikum ẹ ra sàfà ẹ kúṣẹ́ ẹ dákun ìyàwó òun ni àtijẹ́ta ló ti ń rọbí ẹ dákun torí Ọlọ́run. Lọ́lọ́run bá mú wódé. Ebi táyáráyé rò pé yóò pa wọ́n yẹn Ọlọ́run wa ní ebi ò ní pa wọ́n. Yẹn kì í wà níbi iṣẹ́ mi kí n fi ebi pa. Ibi iṣẹ́ tiẹ̀ náà tí wọ́n ń bẹ ẹ ṣe bí pa wọ́n ń bẹ̀. Ni wọ́n fi ń sọ pé akéwú wọ́n fi ń sọ wípé akéwú kan wo kò mọ sóòṣì mọ́ ẹ bá wà dúpẹ́. Akéwú kan wo kò mọ sóòṣì mọ́ ẹ bá wà dúpẹ́. Kò mọ sóòṣì mọ́ ẹ bá wà dúpẹ́. Akéwú kan wo kò mọ sóòṣì mọ́ ẹ bá wà dúpẹ́. kò sóòṣì mọ́ ẹ bá wà dúpẹ́. Akéwú kan wo kò mọ sóòṣì mọ́ ẹ bá wà dúpẹ́. kò sóòṣì mọ́ ẹ bá wà dúpẹ́. Akéwú kan wo kò mọ sóòṣì mọ́. ẹ bá wà dúpẹ́. Wọ́n wá ń bú àwọn tí wọ́n jókòó ti ṣe kéwú pé kéwú tí ẹ ké tẹ ò rẹ̀ wọ̀ mọ́ làwa ké là ń wá gbada. Kéwú tí ẹ ké o tẹ ò rẹ̀ wọ̀ mọ́ làwa ké là ń wá. Kéwú tí ẹ ké tẹ ò rẹ̀ pàjẹ́ kọ́ làwa ké làwa ń jẹran. Kéwú tẹ ké o tẹ ò rẹ̀ pàjẹ́ kọ́. Kéwú tí ẹ ké tẹ ò rẹ̀ pàjẹ́ kọ́ làwa torí ẹ̀pà làwọn bàbá jọ̀hún fi máa ń jẹ̀kọ́. Àwọn tí wọ́n ti kọ́kọ́ kéwú nílẹ̀ Yorùbá tí wọ́n jòkó tí à ń kọ́yàn kéwú wọ́n á kéwú wọn á lọ máa ṣiṣẹ́.
ẹ wàá kan ìmí ibi iṣẹ́ bíríkìlà yóò mọ wí lárúbáwá bí wèrè pé wọ̀tẹ̀mẹ́ẹ̀dá wọ́n yìí lè jí ìta ó ti ké orí ẹ̀ ti dàrú àmọ́ kò ní kọ́yàn níbi wípé òun àlọ́jòkó ti iṣẹ́ ebi ó lè wà nídìí iṣẹ́ mẹkáníìkì ó lè wà nídìí iṣẹ́ fọ́níṣọ̀ yóò gbọ́ lárúbáwá bí wèrè وإذا جاء فقد أدبر وإذا ذهب فقد مضى وإذا سلف فقد ní ọmọ wíwọ ẹ̀ mọ̀ bàbá ẹ̀ mọ̀ kéwù gan òun mọ̀ kéwù gan àmọ́ ibi kápẹ́ntà yìí lọ́lọ́run rán òun sí nítorí ìbẹ̀rù ebi àwọn wa padà wá ńlá ń bẹ̀ wọ́n ń kọ́ stiẹ̀ gbogbo àwọn bàbá jọ̀hún pa àwọn babaláyé gbà mí bàbá àgbà ní sàràbáládó gbogbo àwọn bàbá ọlọ́rẹ wọ́n wá padà wá di ọlọ́lá bí kéwù yẹn wọ́n á ń sọ wípé kéwù tẹ́ ẹ ké tẹ́ ò rẹ́ pàjẹ́ kọ́ làwa ké làwa ń wọṣọ kéwù tẹ́ ẹ ké tẹ́ ò rẹ́ pàjẹ́ kọ́ làwa ké làwa ń wọṣọ kéwù tẹ́ ẹ ké tẹ́ ò rẹ́ wọ̀ mọ́ làwa ké làwa ń wọṣọ kéwù tẹ́ ẹ ké o. wọ́n á tún máa wá forin gbá wọn kan náà lórí táwọn ò wá lè ké pé ẹni tí ó kéwú ẹ̀ mọ̀ kú ìyá àwa náà ni. níjọ́ náà náwó kọ́ làwọn ń pè náà ní ni wọ́n ń wí àwọn àbájọ́ náà náà ní ni wọ́n ń wí pé kéwú ẹni tí ó kéwú ẹ̀ mọ̀ kú ìyá àwa náà ni. àwa náà ní kálámù àwa náà ní àwa máa ń náà ní kálámù àwa náà ní ẹni tí ó kéwù ẹ̀mọ̀ kú ìyá àwa náà ní ẹni tí ó kéwù ẹ̀mọ̀ kú òṣì àwa náà ní ẹni tí ó kéwù ẹ̀mọ̀ kú ìyá àwa náà ní. àsìkò ọjọ́ tẹ́bí bá ń pa wọn ẹ̀ ní mọ̀ lára wọn ní sọ fẹ́nikẹ́ni pé bí ń pa wọn o wọ́n máa wá fi ìdùnnú hàn gbogbo ìgbà tí kálukú tí kéwù yẹn ó fi máa ń àwọn tí wọ́n ké pé àwọn àfáyì máa ń gbádùn nígbà tí wọ́n ní sunkún wá bẹ́ẹ̀ wọ́n máa rí tó so àgbò mẹ́jọ mọ́lẹ̀ nílé rẹ̀ àwọn ò sì ní gàrí tí wọ́n mú wọn sì ní wá bẹ́ẹ̀ kán wá tọrọ wọn kò ń dòrò nìyẹn ebi yẹn ti mọ́ wọn lára wọn ní tọrọ wọn ní sagbe wọn ní wá báyìí wọn ní rojọ́ wọn ní sọ̀rọ̀ nínú ilé wọn wọ́n máa pamọ́ra wọ́n á tún máa kọrin láwọn ẹjọ́ láì rí lù ebi sì ń pa wọn kò sí ní sẹ́fẹ́ jẹ lápò wọn o àmọ́ kọ̀nà àtù àti wàráwù ni wọ́n fi máa lólé ayé wọn wọ́n máa ṣe bí ẹni pọ́lọ́hún ti kó bílíọ̀nù sínú ilé wọn wọn ní ìfùsòrò wọn aráyé káráyé má bàa sá níbi ibi kéwù yẹn kí kéwù yẹn ṣáà lè máa hun aráyé kí kálukú lè wàá kọ́ ẹ̀sìn wọ́n máa wá fi ìdùnnú wọn tá máa ń lòdì wọn wá gbádá ńlá wọn wé láwà ní ńlá tí àì máa fi rò wípé wọ́n ti lówó àwọn bàbá yẹn ti lówó gan wọ́n máa fi súdù gbé tó bá wá ku àwọn àtọ́lọ́hún wọn lóru wọ́n wá ṣe báyìí iná lànà rí ju àti fata láìwà lánà kúlù ìkèlà sàkàmàtà. wọ́n á máa wá sunkún sọ́lọ́hún wọn lọ́rùn pé ọba tó ní wá tó ràn wọ́n ń ṣe má fi pa wá kò sẹ́ni tá a fẹ́ lọ bá ebi ti kẹ̀yìn sí wa ara ti kẹ̀yìn sí wa ìwọ nìkan la ní wọ́n máa wá tẹ́wọ́ àdúrà síwájú ọlọ́run wọn wọ́n máa wá sunkún sí i lọ́rùn pé abúlá náà múlíkà ń kẹ́bìrà náà jìnnà mímọ́ náà káfù rọ̀bà náà ìsìyà ń takàlì wàlímùnádì jìbòrà ìlú. Rọ́bì abúlé kan sáfàlélé àǹtàwà bùnkẹ́rì mú fa máa fi dọ́mìrì dùlání yéra dẹ́lílù. Ẹ̀nà Musa, ẹ̀nà Isa, ẹ̀nà Yahya, ẹ̀nà Nuh. Anta ya sọdíkọ àṣetòbó ìlàlẹ mọ. báyìí ni wọ́n ṣe máa rawọ́ ẹ̀bẹ̀ sọba tó ní wọ́n tó bá dòru wọ́n máa sun ẹkún tó yẹ kán sun lójú aráyé yẹn ọ̀dọ̀ ọba wọn ni wọ́n ti máa sun. àwọn tó dá ìjọ yìí lẹ̀ wọ́n sunkún léjọ yìí lórí ń pe Ọlọ́run ebi yìí tó bá wa fòpin sí
ìyà yìí tó bá wa fòpin sí tó bá wá dáa fún wọn lénìí tẹ́ wá ń bálé wọn nílé ọlá ẹ má rò pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n fọ̀rọ̀ bẹ̀rẹ̀ àwọn àgbà wọ́n fi bẹ̀rẹ̀ ṣọlá o òṣì ni wọ́n fi bẹ̀rẹ̀ òṣì gidi pọ́nbélé tán bá fẹ́ ṣe wáàsí ńjọ́ náà bí wọ́n réyàn wọ́n ti bẹ̀rẹ̀ wáàsí wọn náà nu wọ́n wá dàbí wèrè wọ́n á jókòó sí junction wọ́n lè jókòó sí junction lórí ta mẹ́ta bì kan pẹ̀lú kúùfì wọn àwọn náà ni wọ́n tún gbàgàdá ní láti ilé kì í ṣe pé ẹnìkan ti bá wọn tó àga tí wọ́n ń bọ̀ tán fẹ́ wá jókòó tí wọ́n á mú máìkì dání sẹ̀lẹ̀ ara nẹ́bẹ̀ ẹ̀lẹ̀kẹ̀rí wáàsí tí wọ́n bá lù ṣe gba àwọn àbá tí wọ́n pinlẹ̀ mòkóńdòrò wọn kì í bá jàn mọ́ lù ṣe gba àwọn tí wọ́n bá ń lù wọ́n bá wọn ṣe wọ́n dáyé wọn ṣe nì nítorí kán lè bá àríṣẹ́ yẹn jẹ́ náà ni o kì í ṣe pé wọ́n bẹ́ẹ̀ nìkan kan já o nítorí pé àwọn bá lù ṣe nísìn ìtìní ó sọ pé òun máa ṣọ òun fẹ́ ṣe náwó kíní kan òun máa ń kára Bándélé kì í báyàn máa ṣọ mòkóńdòrò kì í báyàn máa ṣọ àkàrà la mú o 25 mòkóńdòrò kì í báyàn ṣe gbogbo tí yóò kọ̀nẹ́ẹ̀tì wọn pọ̀ mẹ́nìkan tí ó padà wá sọ pé wọ́n máa wá ṣẹgbẹ́ ẹgbẹ́ líìgì ẹgbẹ́ kinní kan tí wọ́n fi padà tí wọ́n mú wọn lọ tí wọ́n fi ní ríbi kọ́yàn ní kéwú wọn mọ́ ṣe àwọn kankan kí látàárọ̀ dìrọ̀lẹ́ dalẹ́ ìyẹn ti mọ́ wọn lára wọ́n ti wá àwòyí pé yìí máa bá lù ṣe yóò máa gba àwọn àkókò kan lọ́wọ́ wọn ìsìn làwọn oníjòkó lé mọ́ yìí wọ́n sọ pé ìpàdé àwọn lèmọ́mù yá ìpàdé kinní kan yá ní ẹ́mbásì ìpàdé àwọn alálàájì kinní kan yá ìpàdé sàbábùlù wùjájì yá gbogbo nǹkan yẹn wọ́n gé wọ́n wá ń dáyé wọn ṣe wọn bẹ́ẹ̀ nìkan kan ṣe ẹbí wọn tó bá túnmọ̀ wọn bá ṣe wọ́n ṣe tí wọ́n lọ wọ́n àgbàgà sórí ìta mẹ́ta wọn ní rẹ́nì kankan wọ́n jòkó síbẹ̀ ọ̀pá wáàsí kúùfí ya jama'ata limuslimina walimuslima walimuminina walimumina wakonitina wakonita wasodikina wasodiko walimutasọ́rìmíyà walimutasọ́rìmíyà báyìí ni wọ́n ṣe máa kà lọ ẹ̀kànjàmọ́ ẹ̀kára kúlú la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn náà ni wọ́n tún máa dáhùn la ilaha illallah muhammadu rasulullah sallallahu bàbá ní ẹ̀kára kúlú la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu ani ẹja sọ pé alhamdulillah bàbá ní ẹja sọ pé alhamdulillah bàbá ní ẹja sọ pé alhamdulillah rabbil alamin gbogbo wa tó bá ti kírun ó wọná ní tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ náà nù ọ̀rọ̀ bí iná tí ẹ̀mí àwọn èèyàn ó máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ sí àwọn ẹ̀táyé wa ó kírun ayé ló fi ń ṣeré yìí inú náà ló ń wọ̀ lọ́lọ́ọ̀kan yìí ó kírun ó dẹ̀ ń pera rẹ̀ ní Mukaila ṣọ́mọ̀ kó ti wọná ṣọ́mọ̀ kó ti rá sínú náà ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi máa sọ̀rọ̀ wọn nírètí pé ẹnìkan wà fún wọn ní dírẹ́sì ọ̀rọ̀ yẹn wọn ní dírẹ́sì ẹ̀ pàápàá kán máa wá ṣe báyìí àgàgà kẹ́nìkan tún wá lọ kọjá sásìkò gbà yẹn kóhun tún wá ṣe rádaràdà kan ni wọ́n bá tún máa jùlù lọ bó ṣe ń lọ yẹn náà ni ó máa gbọ́ lọ pé ṣó mọ̀ pé ọtí ti ba yé ẹ jẹ́ ṣó mọ̀ pé ó ti fẹ́ràn kó máa mutí jù wọ́n á fún ni wọ́n kàkàn tẹ̀lé fún báyìí ni Ọlọ́run wọn nìkan ni wọ́n rí wọ́n rí èèyàn wọ́n dẹ̀ fẹ́ rí èèyàn kó ni wọ́n mú nǹkan wọn wọ́n á máa wá practice ṣẹ̀ríà yẹn ìjọ wọn lónìí wọ́n á ṣe ìdà tán bá fẹ́ pín ogún ìjọ mòkóńdòrò kì í kọ wíìlì kùránì ni wọ́n fi máa pín ogún títí dè ní bá ṣe ń sọ̀rọ̀ yìí kùránì ni wọ́n fi máa pín ogún òfin kùránì ẹ sọ fún wa mùsùlùmí mélòó ló ń fi kùránì pín ogún nulẹ̀ ẹ̀ nú aláàfáà gan tó fi kùránì pín ogún tán fi kùránì pín ogún ẹ dárúkọ iye àfáà tán bá fi kùránì pín ogún ẹ nínú ìjọ mòkóńdòrò nìkan lẹ́ẹ̀tì máa bá kùránì ni bí kùránì bá ṣe pín ogún yẹn náà ṣe máa pín ó parí síbẹ̀ nìyẹn àwọn ṣáà tẹ̀lé gbogbo òfin yẹn wọ́n fàyè gbà pé ìkan ni ká mú ká ju ìkan lẹ̀ torí pé àsí nílẹ̀ Lárúbáwá tí wọ́n kọ́hùn tí wọ́n ní pé ṣé tí kùránì ṣàwínú wọ́n ti ń tẹ̀lé lọ náà nù
ilimul faraidi wa ń gbá ní orí wọn bíi sumratul mumini ilimul faraidi yìí mọ́ bá a ṣe ń pín ogún irọ́ o sọ mí wọ́n á fa ìyá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ilimul faraidi bá a ṣe ń pín ogún ọlọ́run wá fi yé gbogbo àwọn bàbá yẹn lárúbáwá wọn lè má pọ̀ o wọ́n lè má bá ẹ máa sọ lárúbáwá bí wọ́n ṣe máa sọ fatafata wọn àmọ́ tó bá dénú fíkíwù wọn jiná wọ́n á yanjú ẹ̀ kò ní í ṣẹ́kù síbi kankan mọ́ nípasẹ̀ ìlókéwù àlì ilimu wàlẹ̀ hamalu àwọn ló lè yàn kákéwù kálò àwọn ló lè yàn kákéwù kálò àwọn lọ́lọ́run fún bàbá tájù ládàbí wa ń sọ pé wà yín gàlá mi ní kàlínà. wà yín gàlá mi ní kàlínà. wàmà lànà mi mutirabi. wàmà lànà mi mutirabi. gbogbo ẹni tí ò bá ti mọ ìjọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ló ti gbọ́ yẹn báwọn ti jẹ́ nìyẹn. ìjọba ń délé gbogbo àwọn táwọn pinlẹ̀ nínú ìsìláàmù nàìjíríà nínú ìsìláàmù ilẹ̀ yorùbá òun ló gbọ́ yẹn tí ò ti sí ìjọ tó ti fi gbáwájú wọn kí ẹ pé wọ́n fi ìjọ kan wọ́n wo kọ̀pí àwọn àfáà tí ń ṣe mọ́lídì àwọn aláàfáà tí ń ṣe mọ́lídì ní nàìjíríà kí mọ̀kúndòrò tó dé wọn á kíta ní àǹbẹ̀ kan ṣe mọ́lídì yẹn àwọn ti nìyẹn ká ṣe wàlímọ̀ akari kùránì ká ṣe wàlímọ̀ wọ́n ti ń ṣe àsọpáwà ládá yẹn lẹ̀ àmọ́ bí ká lo kéwú ká jòkó ti ṣe kéwú ká má fi ṣẹ́ mi kún ká jòkó ti ṣẹ̀ríà ká máa practice ṣẹ̀ríà kí àwọn ṣáà ń ṣe gbogbo kíní ẹ bá ànábì ṣe láyé ẹ̀ ànábì ní àwọn sọ̀hábà àwọn náà ní sọ̀hábà táwọn bí bá ń lọ àwọn sọ̀hábà ó tẹ̀lé bandele ó máa lọ gbogbo àwọn ìjọ ó tẹ̀lé wọ́n lọ ṣe jihad gbogbo nǹkan yẹn kan ṣe yídà gbogbo nǹkan yẹn wọ́n mú lò kókóbìnrin kan wọnú ẹ̀sìn kọ́kọ́ ẹ sọ pé torí pé wọnú ẹ̀sìn òun kọ́lẹ̀ àfà ìjọ náà ni ó rọ́kọ ìjọba ń délé ìjọ náà ni ó rọ́kọ ọkọ rẹ̀ kọ́ ẹlẹ̀ torí pé ó di mùsùlùmí ibẹ̀ náà lẹ́nu àwọn olówó ti máa dìde pé ànàkúnlà ẹ bá mi so yìgì rẹ̀ ó ti dìyàwó nìyẹn wọ́n fẹ́ mọ̀ bóyá ó lálébù bóyá ó níwà bóyá kò níwà kó kan wọ́n tọ́lọ́hun yẹn nìkan làwọn rí tọ́lọ́hun yẹn nìkan ló jẹ wọ́n lógún ànàkúnlà ẹ so yìgì ẹ wá ẹ so yìgì ẹ kí ni ó gbà kí ni nǹkan sàdáàkì tó bá fẹ́ gbà nǹkan sàdáàkì tó bá fẹ́ gbà gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ ilé tí ó dé sí wà kò sí wàhálà kò sí wọ́n fẹ́ mọ̀ wáyé ṣé kí ìtọ́lọ́hun má ṣáà bàjẹ́ táwọn máa ń rí nu wọ́n bá dé lùbì kan wọ́n gbọ́ pé ìyá ń jẹun àfáà kan bì kan wọ́n lè kú òǹlé wọ́n dúró bí ẹni pé àwọn náà bí wọ́n na mùsùlùmí kan bì kan o àwọn ọmọ tọ́gì wọ́n lọ bẹ̀ wọ́n á kó tíìmù wọlé ẹ̀yin náà lẹ́yà ẹ̀yin náà fà ẹ̀yin náà kíni ta ló ń tọ̀ ń dà kò tún ṣerú ẹ̀ mọ́ wọ́n wá di jùnúdù láì wọ́n mẹ́ni yẹn rí o kìí ṣòjọ wọn àmọ́ wọ́n ti àgbọ́ pé wọ́n na àfà kan nílùú kan o wọ́n lọ́nu ó ti dẹbi wọn nìyẹn ṣé wọ́n ni wọ́n náà ṣó mọ́ bẹ̀ níṣó tí wọ́n nìyẹn àwọn àdẹ̀ṣe ń wọ̀lú yẹn báyìí ọ̀dọ̀ baálẹ̀ ẹbẹ̀ bádẹ̀jọba náà ni wọ́n ní ibẹ̀ ni wọ́n kọ́kọ́ lọ wọ́n sọ pé wọ́n náà yẹn nílùú yín ẹ produce ẹni tó na ní sìn láì jẹ́bẹ̀ ìlú yóò dáworo ọba ó máa tọ̀ sí ṣòkòtò ni nígbà tó bá ń wo láwà ní red tí gbogbo ẹ̀ lọ wá danger wọn gbé bọ̀dá ni wọn mú dàjà ní wọn dẹ̀ ní ta taekwondo pé ń bí ìgbà tán fẹ́ wá jà àsọṣẹ́ ní tiwọn tán bá sọ pé nǹkan ó ṣe ọlọ́run á dẹ̀ máa ṣáàmì sí pé nǹkan yẹn ó ṣe tán bá sọ pé ìlú kan ó dáworo àwọn èèyàn ti mọ̀ wọ́n àwọn lọ́balọ́ba ti mọ̀ wípé àsọṣẹ yẹn wọ́n ní yóò dáworo nìyẹn lóòótọ́ o wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ Bándélé jọ wọ́n á máa bẹ̀bẹ̀ ní. àyèmọye kéèsì míì náà ní kóòtù tẹ́lómi táwọn míì ò sọ pé àwọn olóògbé ní làwọn fẹ́ bá wọn fa kéèsì àfà àwọn ni wọ́n ó borí bọ̀ ńbẹ́ o wọ́n ó borí bọ̀ mọ̀nà kàyí nígbà tá adájọ́ bíi mẹ́ta bá kọ́kọ́ sọ́lẹ̀ náà tán tẹ́lẹ̀ kú pi wọ́n tún fi mí síbẹ̀ yẹn náà tún kú pi ìmí tún jẹ́ fúnra ẹjọ́ lẹ́jọ́ sọ pé wọn ò ṣe mọ́ àsọṣẹ ni Ọlọ́run fi rán wọn wọ́n á pàṣẹ sínú ayé yẹn á dẹ̀ máa rí bẹ́ẹ̀ Ọlọ́run fún wọn ó kẹ́ wọn ó dúró tì wọn ó rán wọn ń ṣe yẹn ó dẹ̀ kún wọn lórí ẹ̀ kò padà lẹ́yìn wọn pé wọn ò rán wọn ń ṣe Ọlọ́run dẹ̀ tẹ́wọ́ gbaṣẹ́ wọn wọn dẹ̀ fi wáyé wọn fi kọ́rọ̀ ayé jọ kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú tẹlifíṣàn o lè délé wọn kó o bá tẹlifíṣàn kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú rédíò wọn yìí gbọ́ wọn mọ̀ bóyá epo wọn kò kàn wọ́n bí wọ́n ta pépà 2 náírà bọ́n ta kò kàn wọ́n
bóyá wọ́n ti yàn ìjọba míì àbí wọ́n ti yàn kò kàn wọ́n tí wọ́n sáà nìkan ṣe wáàsí kọ́kàn yàn ń kéwú wọ́n sì ṣe ó tán gbogbo yòókù lálìláì làhámùdù wọ́n ń ka pépà wọ́n ní gbọ́ níwùsì wọ́n ṣàṣọra wọn di òkú ayé ọba táwọn bá dín nìkan làwọn rí